Aláròye máa wí o. àṣírí tú ìdí rèé tí mínísítà fẹ̀tọ́ ààbò ṣe kọ̀wé fipò sílẹ̀ lójijì. látìgbà tí mínísítà fẹ̀tọ́ ààbò nàìjíríà alhaji muhammed badaru abubakar ti déédé kọ̀wé fipò sílẹ̀ lójijì ní ọ̀kan-ò-jọ̀kan awuyewuye tí ń jẹyọ lórí ohun tó lè ṣokùnfà ìgbésẹ̀ tí ọkùnrin náà gbé. olùdámọ̀ràn fún ààrẹ tinubu lórí ètò ìròyìn ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ló fi àtẹ̀jáde kan síta lọ́jọ́ ajé Monday ọjọ́ 1 oṣù kejìlá ọdún 2025 yìí nínú èyí tó ti kéde kíkọ̀wé fipò sílẹ̀ Badaru. àlàyé ṣókí tí Ọ̀nànúgà ṣe nínú ìkéde rẹ̀ kò ju wípé gómìnà ìpínlẹ̀ Jigawa tẹ́lẹ̀ ọ̀hún kọ̀wé fi iṣẹ́ mínísítà tí wọ́n yàn án sí sílẹ̀ nítorí àìlera ara rẹ̀ ni. ó ní lójú ẹsẹ̀ ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tẹ́wọ́ gba ìwé mo fipò sílẹ̀ tó kọ tó sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀ fún ẹ̀mí ìfarajì tó ṣàfihàn láti sin orílẹ̀-èdè rẹ̀. ẹni ọdún 63 ní Badaru odidi ọdún 8 ló fi tukọ̀ ìpínlẹ̀ Jigawa gẹ́gẹ́ bí gómìnà. ọjọ́ 21 oṣù kẹjọ ìyẹn lọ́dún 2023 lẹ́yìn bí oṣù 3 péré tó parí sáà kejì rẹ̀ lórí àlééfà ni ààrẹ yàn án sípò mínísítà fẹ̀tọ́ ààbò ni wọ́n ní Badaru torí rẹ̀ kọ̀wé fipò sílẹ̀ bẹ́ẹ̀. èrò àwọn ọmọ Nàìjíríà ni wípé àwáwí lásán ni wọ́n fi èyí ṣe. wọ́n ní ṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí àìkún ojú òṣùwọ̀n tó. tẹ́ ò bá gbàgbé láìpẹ́ yìí ni ààrẹ Tinubu kéde ìṣèjọba pàjáwìrì lẹ́ka ètò ààbò lórí ìtútàwọn afẹ̀míṣòfò àtàwọn agbébọn fojoojúmọ́ pa káàkiri àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè yìí. ọjọ́ ajé Monday ọjọ́ 1 oṣù kọkànlá yìí kan náà ni ìròyìn dédé jáde pé olórí àwọn sójà tí wọ́n rọ̀ lóyè láìpẹ́ yìí ọ̀gágun Christopher Musa ṣe àbẹ̀wò sí Tinubu ní ilé ààrẹ tó wà nílùú Àbújá tí wọ́n sì jọ ṣe ìpàdé bòńkẹ́lẹ́ papọ̀. ọ̀gágun Musa yìí ni ààrẹ yàn sípò olórí pátápátá fáwọn ọmọ ogun Nàìjíríà láti ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2023 títí dọjọ́ 24 oṣù kẹwàá ọdún tá a wà yìí tí wọ́n gba ipò ọ̀hún lọ́wọ́ rẹ̀. ohun táwọn èèyàn kan sọ ni wípé rírí tí wọ́n tún padà rí ọ̀gá àwọn sójà ọ̀hún lójijì nílé ààrẹ nílùú Àbújá lẹ́yìn bí oṣù kan péré tí wọ́n yọ ọ́ nípò tó sì wájẹ́ ọjọ́ yìí kan náà ni mínísítà fẹ̀tọ́ ààbò kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. ọ̀rọ̀ yìí fẹ́ farajọ òwe Yorùbá kan ni àjẹ́ké lánàá ọmọ kú lónìí àfàìmọ̀ kó má lọ jẹ́ àjẹ́ àná ló pa ọmọ jẹ. ìdí rèé táwọn kan fi ń gbàgbọ́ pé ó ṣeé ṣe kó jẹ́ ọ̀gágun yìí ni ààrẹ yóò kéde orúkọ rẹ̀ láìpẹ́ gẹ́gẹ́ bí arọ́pò fún Badaru tí wọ́n yọ bí ẹni yọ jìgá yìí. ọ̀rọ̀ ìyọninípò yìí la gbọ́ wípé ó ṣeé ṣe kó má yọ igbákejì Badaru tóun náà jẹ́ mínísítà fẹ̀tọ́ ààbò kékeré ìyẹn Bello Matawalle sílẹ̀. ọkùnrin tó ti fi ìgbà kan tukọ̀ ìpínlẹ̀ Zamfara fún ọdún 8 náà ló ṣeé ṣe kí ààrẹ tún gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ láìpẹ́ yìí o lórí bí ìjọba Amẹ́ríkà ṣe ń dún mọ̀húrú pé àwọn kò ní ran Nàìjíríà lọ́wọ́ tí ọkùnrin náà bá ṣì wà nípò gẹ́gẹ́ bí mínísítà fẹ̀tọ́ ààbò. láìpẹ́ yìí ni ìjọba àpapọ̀ gbé ìgbìmọ̀ kan dìde èyí tí Nuhu Ribadu tó jẹ́ olùdámọ̀ràn fẹ̀tọ́ ààbò kó sọ́dí lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti lọ́ọ́ ṣe ìpàdé pẹ̀lú wọn lọ́hùn-ún lẹ́yìn tí Donald Trump tó jẹ́ ààrẹ Amẹ́ríkà fa ìbínú yọ lórí bó ṣe láwọn oníjáde ẹ̀sìn ń pa àwọn kìrìsìtẹ́nì nípakúpa. nínú ìpàdé ńlá yìí níjọba Amẹ́ríkà àti ti Nàìjíríà ti fẹnukò láti fìmọ̀ ṣọ̀kan kí wọ́n sì jọ gbógun ti àwọn afẹ̀míṣòfò tó ń ṣòro bíi àgbọn lọ́wọ́lọ́wọ́. ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìròyìn kan tún jáde nínú èyí tí wọ́n ti ní bàálù àwọn ọmọ ogun Amẹ́ríkà kan ti balẹ̀ sípínlẹ̀ Borno láti fimú fínlẹ̀ lórí ibi táwọn oníjáde ẹ̀sìn Islam ìyẹn ISWAP àtàwọn Boko Haram farapamọ́ sí lágbègbè adágún omi Chad ní ìlà oòrùn àríwá Nàìjíríà. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.